nítorí Indomie tó jí gbé adájọ́ ju Moses sẹ́wọ̀n. Ọmọkùnrin alásè ẹni ọdún 29 kan Moses Ibo tó ń gbé lágbègbè Apọ̀ nílùú Àbújá ní iléeṣẹ́ ọlọ́pàá ti fojú ẹ̀ balẹ̀-ẹjọ́ Grade 1 tó wà ní Deidei nílùú Àbújá látàrí bó ṣe jí Indomie páálí 3 gbé lọ́jà. Aláròyé gbọ́ pé ọjà kan tí wọ́n ń pè ní Ọlájùmọ̀kẹ́ tó wà lágbègbè Dutse nílùú Àbújá ni ọkùnrin yìí ti jí páálí Indomie 3 náà gbé. Ládájọ́ bá ní kó máa lọ ṣe fàájì lọ́gbà ẹ̀wọ̀n fún oṣù kan gbáko. Agbèfọ́ba Chinedu Ọ̀gádà tó fojú ọ̀daràn náà balẹ̀-ẹjọ́ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé Bashir Umar ló mú ẹjọ́ olùjẹ́jọ́ náà wá sí tẹ̀sán ọlọ́pàá àwọn pé ọkùnrin náà jí òun ní Indomie. Ọjọ́ 10 oṣù kejì ọdún yìí ni a rí Bashir ní tẹ̀sán Dutse Alhaji tó mú ẹjọ́ ọkùnrin náà wá pé ó jí Indomie páálí 3 tí iye owó rẹ̀ ń lọ bí ẹgbẹ̀rún 21 náírà 21,000 naira nínú ṣọ́ọ̀bù òun. Lẹ́yìn tọ́wọ́ bá a nígbà tó fẹ́ sá lọ ni wọ́n wọ́ wá sí tẹ̀sán wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìwádìí tó péye. Nígbà tí a fọ̀rọ̀ pò ó nífun pọ̀, ó jẹ́wọ́ ibi tó tọ́jú àwọn páálí Indomie 3 náà sí, a sì ti gbà á padà lọ́wọ́ rẹ̀. Ọlọ́pàá náà ní ìwádìí ọ̀daràn yìí tako òfin ìwà ọ̀daràn, ó sì ní ìjìyà nínú lábẹ́ òfin. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ olùjẹ́jọ́ bóyá ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tàbí kò jẹ̀bi, ó ní òun kò jẹ̀bi. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ pé kí wọ́n fojú àánú wò òun. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Saminu Suleiman ní Moses Ibo jẹ̀bi ẹ̀sùn olè tí wọ́n fi kàn án. Fún ìdí èyí, kó lọ ṣẹ̀wọ̀n oṣù kan gbáko tàbí kó san owó ìtanràn ẹgbẹ̀rún 10 náírà. Ó sì tún kìlọ̀ fún pé kó dẹ̀yìn nínú ìwà ọ̀daràn gbogbo. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.